wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà torí ẹni tí ò sunwọ̀n ṣe, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Wednesday, June 4 ọdún 2025 tá wà nú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi dédé lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan ọ̀ràn yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, ọpọlọ yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní, tí yẹn sì máa jẹ́ kí ẹ ṣàṣeyọrí láti mójútó gbogbo nǹkan kíkan lọ́jọ́ tòní. Kódà tí ìṣòro bá wáyé lọ́jọ́ tòní tàbí tí kùdìẹ̀kudiẹ bá wáyé, ẹ máa láṣeyọrí ṣe lórí rẹ̀ lọ́jọ́ tòní. Ó dára kí ẹ rí dájú pé àwọn nǹkan tó dàbí kùdìẹ̀kudiẹ àbí nǹkan tí ẹ fẹ́ mójútó láti jọ́ mẹ́ta tẹ́ ẹ̀ tí mójútó, kí ẹ rí dájú pé mójútó wọn lọ́jọ́ tòní, kí ẹ sì wọ́n láṣeyanjú. Ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe nǹkan yín létòlétò, ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, tẹ́ bá mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní, á ràn yín lọ́wọ́, á túbọ̀ gbà àwọn tó rọ̀gbà yín ká náà lọ́wọ́. Ó ṣeéṣe kí ìbẹ̀rẹ̀ ọjọ́ tòní dàbí ìgbà pé àbí nǹkan sìn àbí ìgbà pé nǹkan rí bákan, ṣùgbọ́n kí ilẹ̀ tó ṣe gbogbo nǹkan máa yàtọ̀, tí nǹkan máa tún dára sí. Gbogbo àwọn nǹkan tó dàbí challenges àbí kùdìẹ̀kudiẹ tẹ́ ń kojú, gbogbo ẹ̀ pátá lẹ máa borí lọ́jọ́ tòní. Kò dára kí ẹ sùn láì tọ́nà sùn lénìí. Kò dára kí ẹ dá sọ́rọ̀ tí wọ́n pè é tí àbẹ́ tí ó kàn yín. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún lénìí pẹ̀lú. Grey jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ẹ máa wà creative, tí yẹn ti máa ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní, tá jẹ́ kí inú yín dùn. Idea rẹpẹtẹ máa gbalẹ̀ lọ́pọlọ yín lọ́jọ́ tòní, tá sì ràn yín lọ́wọ́ láàyè iṣẹ́. Tẹ́ bá fi idea yẹn tẹ́ bá fi kún iṣẹ́ lọ́jọ́ tòní, á jẹ́ kí inú yín dùn, káyọ̀ yín kún lénìí. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ wà positive, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì wá ìdùnnú ní gbogbo ọ̀nà fúnra yín lénìí dára. Aago 11 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Kí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, múdù yín máa dára púpọ̀ lọ́jọ́ tòní. Ẹni dára láti wá solution sáwọn kùdìẹ̀kudiẹ àbáwọn problem tẹ́tí ní láti jọ́ mẹ́ta lọ́jọ́ tòní. Sì rí ó ṣeéṣe kí ẹ rí permanent solution lé wọn lórí. Ẹ mọ́kàn balẹ̀, kẹ́ gbà láfíà láàyè, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà tí ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Aago 11 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri bí o, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ó ṣeéṣe kí aáwọ̀ fẹ́ wáyé láàrin èèyàn àti èèyàn kan tó súnmọ́ yín lọ́jọ́ tòní. Yẹn sì lè fẹ́ jẹ́ kí ẹ fẹ́ máa kanra tàbí ká ìbàlẹ̀ ọkàn fẹ́ wà fún yín lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá dàbí argument pátápátá, kó má ṣàkóbá fún ìlera ara yín, kó sì má bàa fa ìbàlẹ̀ ọkàn fún yín lọ́jọ́ tòní. Ẹ mọ́kàn balẹ̀ ní gbogbo ọ̀nà, ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ síyàn, ẹ gbà láfíà láàyè, ẹ má jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ. Bẹ́ẹ̀ sì ni kí ẹ wá ìrọ̀rùn láwùjọ yín lénìí pẹ̀lú. Purple jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ẹ gbájúmọ́ṣẹ́, kẹ́ sì gbìyànjú láti create àkókò láti lò pẹ̀lú àwọn olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Iṣẹ́ yín máa lọ bó ṣe yẹ kó lọ, tí yẹn ti máa jẹ́ kí inú yín dùn láti inú wá, ṣùgbọ́n mú sùúrù lò, kẹ́ sì rí dájú pé ẹ mọ rírì oore táwọn èèyàn bá ṣe fún yín lọ́jọ́ tòní, pàápàá kí ti àwọn èèyàn láàyè iṣẹ́ àti láyìíká lẹ́yìn, láti lè jẹ́ kí ìrọ̀rùn túbọ̀ gbalẹ̀ láwùjọ yín àti àlàáfíà. Ẹ ní ìrètí gbogbo nǹkan ti dára, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ. Bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí dára. Red jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí.
aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àtàwọn alásùnmọ́ yín á túbọ̀ dúró déédéé dáadáa lọ́jọ́ tòní. Inú yín máa dùn, ayọ̀ yín máa kún, múdù yín máa dára lénìí, enjoy ara yín, kẹ́ lọ àkókò àti ìgbà tó dára pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Ọjọ́ tòní ọjọ́ mọ̀lẹ́bí àtọjọ́ ọ̀rẹ́ àtọjọ́ àwọn olólùfẹ́ yín ló jẹ́. Ẹ rẹra yín lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ ṣe àwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pátá. Yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 láàárọ̀ sí aago 9 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ tòní máa dára púpọ̀. Ọjọ́ tòní àfẹ́bọ̀ yẹn máa rí ṣe láàyè iṣẹ́, bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ẹ lè ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tó ṣe pé ó ń jà ràìnràìn nínú ọkàn yín àtọ̀nà àbáyọ tẹ́ fẹ́ wá lé lórí, ṣùgbọ́n kẹ́ mọ̀ dájú pọ́jọ́ tòní ọjọ́ ìrọ̀rùn ló máa jẹ́ fún yín. Àwọn nǹkan tẹ́ òro kan bí oore ó máa wọlé fún yín, bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí ẹ rí àwọn àǹfààní kan jẹ látara àwọn tó ṣe pé wọ́n jẹ́ mọ̀lẹ́bí yín àbí wọ́n jẹ́ relative yín. Lè ní kẹ́ tẹpá mọ́ṣẹ́, ẹ rẹra yín lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Cream jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1:15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa wòye sí àwọn ìyípadà kọ̀ọ̀kan tó ń wáyé nínú ìgbésí ayé yín lásìkò yìí, ó sì máa jẹ́ kí ẹ fẹ́ dúpẹ́, kẹ́ fẹ́ fìyìn fọ́lọ́run bo Olódùmarè tó dá yín fún gbogbo àwọn ohun dáadáa tó ti ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé yín. Àkókò ìdára púpọ̀ láti fi rí dájú pé ẹ yanjú àwọ̀káwọ̀ tó bá wà láàrin ẹ̀yin àti èèyàn. Ẹ má ṣèlérí ohun tẹ́ lè múṣẹ rárá. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ ṣe nǹkan yín létòlétò, kí ẹ sì bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín lénìí. Pọ́pù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:30 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, agbára kankan máa wà fún yín, tẹ̀sí máa wà ambitious dáadáa lọ́jọ́ tòní. Ìyẹn máa jẹ́ kí ẹ lè mójútó àwọn kan tó yẹ kẹ́ mójútó. Àwọn kan míì tẹ́lómi gan sì wọ́n pé kíní ìṣó máa ṣe ṣiṣá lọ́dọ̀ tí yín lọ́jọ́ tòní. Ẹ máa rí pé ó ṣeé ṣe, ẹ ṣáà sì nígbàgbọ́ pé kò sí nǹkan tí ò lè ṣeé ṣe. Ẹ máa rí pé ẹ máa ṣàṣeyọrí ní ìgbẹ̀yìn lórí ohunkóhun. Ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ wà positive, ẹ fọgbọ́n àkèrè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 3:30 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ó ṣeé ṣe kẹ́ máa ṣe ìròyìn nípa àwọn kankan tó ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé yín. Bóyá àwọn kankan ti wà tó ṣe pé ẹ̀ ń gbàlérò pé yẹ kó ti ṣeé ṣe fún yín tó dàbí ìgbà pé kò tí ì ṣeé ṣe. Ẹ gbìyànjú láti rí dájú pé ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ fi ọkàn yín sí àwọn kan tí ẹ̀ ń lé pé kíní ìmúfẹ́ yẹ kó ṣeé ṣe fún mi, ó sì jẹ́ pé ní ìgbẹ̀yìn á ṣeé ṣe fún yín tẹ́ bá fọkàn sí. Ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ wà determined, ẹ lómìnira láti káàkiri lọ́bikíbi láti lọ wá oore lénìí, kò sí wàhálà. Deep pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ tí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kìí ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, ẹ kíyèsára, ẹ má finú tọ̀yàn rárá lọ́jọ́ tòní, ẹ má gbára léèyàn rárá, kó má bàa disappoint yín, kó sì má bàa kó yín sí wàhálà lọ́jọ́ tòní. Ní ẹ ronú jinlẹ̀ dáadáa ṣáájú kẹ́ tó sọ yín pé tí ẹ̀fẹ̀ jẹ́ kéèyàn kan bá yín handle kọ̀ọ̀kan rárá lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé nígbàgbọ́ nínú ohun tó sọ sí yín lọ́kàn, kẹ́ tẹ̀lé ohun tó bá ń sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní. Pàápàá tẹ́ bá fẹ́ gbé ìgbésẹ̀ kan, ìyẹn máa ràn yín lọ́wọ́. Ẹ ò lè gbájúmọ́ṣẹ́, kẹ́ lè rere gbámú, ẹ free mind yín, ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4:30 ní ìrọ̀lẹ́ sí aago 6:15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.